أتدري أو في أرضك أو في بيتك غني كل من يقنا إذا كنت ذا قلب وأنت ومالك الدنيا سواء أنت ومالك الدنيا سواء ẹni tó bá ti yá ayọ̀ ọkàn láyé kódà kò ní í ṣe sìnà ẹgbẹ́ náà ṣé ẹ mọ tí mú wa ṣe sìnà ayé ayọ̀ ọkàn pẹ̀lú ìyàwó wa. Gani njó kúlù máa ń yàgbọ́nà. bá padà ṣe ń tẹ̀lé ní bá ní jókòó ń bẹ̀ wọ́n ń jókòó ń bẹ̀. bọ́ alájí mo ti bá gbọ́lẹ́dé mo ti bá ń dáná kan kọ́ bá pẹ̀lú náà ti kúkú déètì ní mo ti bá ń gbé ń kẹ̀kẹ́ náà kẹ́ má bàa jẹ tútù. Sẹ́ẹ̀rí ẹjọ́ ìyàwó kan ló wa ọ̀nà ìsìn ní ọ̀pá kò ní tẹ́ lọ́rùn ìbáyé lọ́yẹ̀ tẹ̀ wá sọ pé ìnà fẹ́ràn rẹ̀ kò ní fẹ́ràn ẹnu àyà rẹ̀ tí ò ga lẹ́gbọ́rọ̀. Gani njó kúlù máa ń yàgbọ́nà. Ó pẹ́ náà bá ti yáyọ̀ ọ̀gá àbá ayé kan bí wàláhì làádì ọlọ́run sórí mi. Yáyọ̀ ọ̀gá pẹ̀lú ìyàwó rẹ̀ ìjọba kọ́ wọn mọ̀ bọ́ọ̀bá fẹ́mi sí ọ fẹ́mi sí mọ́tò máa lọ ọdún wọn kí lẹ́nu kùmọ̀ wọn máa pé àṣàlá ni wọ́n ń ṣe ọlọ́ọ̀ bàbá kí sáyé kan àbá mọ́mú ní ká fara balẹ̀ ẹni ọba ní ìyàwó wọn pé. Assalamu alaikum sáyé àwọn mọ́mú ní ká fara balẹ̀ o kàdáni ní ká fara balẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ ọ̀rọ̀ yẹn níjà wa. Nah. Ẹ̀wọ̀n gan. Ṣé ẹ bá bọ́ wọ ọpọlọ? Nísìnyí àwọn ènìyàn wọn jáde àwọn gbogbo àwọn ọmọ wa máa sí. Ọmọ kò tí gbọ́rọ̀ òní kalẹ̀ ó sì yẹnjú ẹ̀ èyí tó gbóhùn àfihàn pápá nìyà àgbàlagbà ọmọ kò tí mú wáyé olójú kòkòrò náà tí ọ̀dájú ọkà pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn bàbá tí wọ́n ti mú wáyé lónìí ní sẹ́yà wọ́n nara wọn o wọ́n nara wọn nígbà tí wáyé. Ayọ̀ kan ni ó ní ar-Rasulu sallallahu alaihi wasallam ó ní àánú bí màá kọ́ sọ̀rọ̀. Iṣẹ́ ọlọ́run tẹ̀rí tọ́lọ̀ torí ẹ̀dá gbogbo kan. Ànábì yáyọ̀ ẹ̀wọ̀n tọ́lọ̀ bá fi ìjọ mi. Ànábì jẹun náà ìlú èdè pẹ́ láì ní ibi mẹ́ta náà. Òwò ìyàwó tiẹ̀ ti kọ́ra pàtàkì. Bó ti ṣe ti pàlà nìyẹn lọ́ọ́ jẹ tán. Kọ́dọ̀ èyí kú mọ́dé bá wọn àwọn ọmọ àgbà ní ẹ̀jẹ̀ ẹgbẹ́ kan yìí ọmọ ajagun tó ń dé. Gani njó kúlù máa ń yàgbọ́nà. Fakiru kúlù máa ń yatima. Lójú kòkòrò ló ṣe wọ̀sọ̀wọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ mọ́lẹ̀ ọlọ́ọ̀gbà pàkọ́ ẹ̀kọ́ ni yẹ ọjà lọ́wọ́dẹ olóògbé sórí ìtura náà. Ẹ̀kọ́ kọ́ lè lè kọ́. Ìlà kún dàda kọ́lì bẹ̀rẹ̀ ọ̀nà fa'anta wa maliku dunya sawa. Ìwà àtọ̀rọ̀lẹ̀ ayé bàjẹ́ náà ni ọtọ́ wá jẹ́ ní ọyá lu ọkàn pẹ̀lú tọ́lọ́ bá pín fún ọ. Ìwà àtọ̀rọ̀lẹ̀ ayé ní control billions bákan náà ní ọdẹ mọ́ni ni wọ́n á sọ sí ọlọ́run.
pàtẹ́sẹ̀ rẹ̀ ńlọ́ra ni agbowó rẹ̀ ńlọ́ra ni ìwà àtọ́lọ́ láti náwó òkè ayé nípa kan náà jọ̀ọ́ tọ́lọ̀ tó wọn ni. فأنت ومالك الدنيا سواء. ayọ̀ ọkàn lọ́tọ̀ ni bọ́bá ti láyọ̀ ọkàn ó tún ṣe díẹ̀ kú bí ẹsẹ̀. ìkírun ẹ̀gbọ́n jímọ̀ ti lọ láyé nísìnyí tó lè ka torí ìdí jímọ̀ kan òní jímọ̀ báwa ló ń gbọ́ lọ́lọ́ jímọ̀ ó sì tu wà lẹ́gbẹ̀ẹ́ kan yín tu wà lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kan kí á mọ̀ òpin jímọ̀ náà tọ́ wá lọ àwa ayẹnu ọkàn rẹ nínú ọkàn rẹ ayẹwo síbẹ̀ rọ̀ lọ àwa wọnú ọkàn rẹ̀ kẹ́ni má ní àfi ajẹmọ́fẹ́ ayé wọ́n kàn ń bẹ́ àfi ajẹmọ́fẹ́ agbádùn ẹ̀ wọ́n kàn ń bẹ́ òní dá fún owó tí lọ ọ̀dọ̀ wọ́n kàn ń bẹ́ òní iye ọwọ́ bá darí dé wọ́n kàn ń bẹ́ àálò kírun. Ganiyo kullu man yaqina fakir kullu man yasma. Ẹ̀yin Bukhari Foundation ẹ̀dá ẹ̀dẹ̀ náà àwọn tí ò wọ́n àwọn tí ìṣàlọ́ ọ̀rọ̀ ẹ̀yin Bukhari Foundation ọba fẹ́ máa dáhùn báwọn ọjọ́ ìwà ni àwọn òṣìfẹ́ wá mítìnì lónìí kọ̀ wá mítìnì lọ́la àwọn tí bàbá ọba nílà lórí dé. Ganiyo ẹni ọ̀rọ̀ ìgbò láyé kullu man yasma. ẹ̀rí bọ́ọ̀bá ti yáyọ ọkàn iná tọrọ ọ̀rọ̀ yọ bọ́ọ̀bá yáyọ ọkàn láyé ọba tí ń pàṣẹ nù olówó tí ń pàṣẹ nù tí wọ́n yẹn ló pèsè lọ́nà bí ọba ti débẹ̀ wọ́n rẹ̀ bákan náà nìyí. قناة بالقوت من زماني وصمت نفسي عن الهواني. Nígbà wọn yá lọ ọkàn wọn ti fún àbí. قناة Mo sí ní بالقوت. gbogbo pé kí n máa ní báyìí bára ayé ọkàn ìgbìní tó rà àwọn ẹ̀ka ìgbìní tó wà pẹ́ níjọba lọ́jọ́ bìí. قناة بالقوت من زماني Lọ́yà ọkàn. وصمت نفسي عن الهواني. Kí ayọ̀ ọkàn jọ máa lórí pé bàbá ti wà láti. Bàbá mi ló lékè ìdíjà mi ló lékè ta kan àwọn máa ń ṣe nǹkan bẹ̀ fún ọ̀nà tó máa wà ní ara wọn tó ń tòkú bẹ̀. Àmọ́ pé bàbá mi ń lọ tọrọ kí lówó ẹni. Bí bàbá bá sì ní wọ́n máa sọ̀rọ̀ máa pé ìfarabalẹ̀ yìí máa ń ọlọ́wọ́ sí ọba sí ẹ̀yìn náà dáàfọ̀. Àwọn ọ̀rẹ́ wa ń gbèrè lẹ́tà yẹn. Wọ́n tún wá ìyẹ́rí tí ayọ̀ ọkàn lára rẹ̀ ó ju pẹ́. خوفا من الناس أن يقولوا فضل فلان على فلان فضل فلان على فلان. Abáyà ya nígbà bàbá yà yọ ọkàn tó ń lọ ilé kejì ọgbọ́dọ̀ wọ́ bàtà wọn ní ọ̀rá mi lọ́rọ̀ àwọn ọkọ̀ ẹ̀mẹ̀ lánàá ọ̀rá mi lọ́rọ̀ àwọn wọ́n ti rí bọ́ ìyá yọ ọkàn wọn fi sọ ọlọ́kọ̀ tí èsì tì tọ́wọ́ wá fẹ́ gbẹ́rù ọlọ́run gbogbo ẹ̀yìn foundation ẹni náà wọ́n fẹ́ gbẹ́rù ọlọ́run àti ní àti ẹ̀yìn àfikà jìnà sí ẹsẹ̀ ẹ̀yìn náà sẹ́sẹ̀ dáwí a lè má ṣe ọlọ́run kò sólúwẹ̀ òṣùwẹ̀ ọlọ́run sọ bá lẹ́gbẹ̀ẹ́ pé gbogbo ẹwọ ìfẹ́ láàrin ọlọ́run àtàlẹ́gbẹ̀ ní ilé yẹ́ fi àdákẹ́rù ọ̀rọ̀ àtàkọ́wọ́ dáa sallallahu alaihi wasallam. ọmọ bí ẹ̀sẹ̀ lẹ́yìn ẹ̀sẹ̀ láàjìnà sí من ذا الذي ماذا أقدتم tàbí tí ọ̀sà ìdájá yìí kọ́nà ó kánú mọ́ni ومن له الحسنى فقد sọ pé wọ́n bẹ́ bẹ́rẹ̀ mi
tábà ní mo ní mí nù. A nínú wa yà yìí tó èsì pé dáadáa nìkan ní ṣe bọ́jọ́ wọn ti náwó kárí rẹ̀. Bó ṣe pé kí wọ́n yẹ kó tẹ̀ bá gbẹ̀gbẹ̀ àwọn ará ilé rẹ̀ ṣiṣẹ́ rọ̀. Ẹ̀sẹ̀ kọ̀ ènìyàn lọ ọmọ ayíra rẹ̀ rántí mọ̀ pé nìkan ọba tó nìkan jẹ́ ọ̀rọ̀ ẹ̀mú rẹ̀ tó ti bá ti yẹn lọ́wọ́ ẹ̀ ṣé yára lè nílá yìí. Ìwọ lọ́rọ̀ mọ̀ ẹni. Mọ́ndàlẹ́dì máa sá àkọ́tún. ومن له الحسنى فقط. Ta nínú wa tí ó péjọ mo ti dáyé òun ọ̀sán ìdá. Ta nínú wa tí ó péjọ mo ti wáyé wa òun ọ̀sán burú. محمد الهادي صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم الذين يجتنبون كبائر الإثم àwọn gbáǹkọ́ bí ẹsẹ̀ àwọn kàbá ìrìnàlẹ̀ ẹ̀sẹ̀ àwọn ẹsẹ̀ jìnkù tó fi pè é ẹni gúnmìyàn làwọn ọlọ́pàá nílé àkàbá ìrìn ẹsẹ̀. الذين يجتنبون كبائر الإثم àwọn tí máa jìnà sí gbáǹkọ́ bí ẹsẹ̀ ni wọ́n olóògbé méjèèjì tí fi tán ní oṣù olóògbé báyìí mo rí òun àti ìsìnkú ìyàwó gbàgbà wọ̀lá irú sì ní pa irú ló pa irú ló pa àkàbá yìí. الذين يجتنبون كبائر الإثم àwọn tí máa jìnà sọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ àwọn gbáǹkọ́ bí ẹ̀ṣẹ̀ àwọn pamọ́lágàdì ẹ̀ṣẹ̀ bí ìkókò nǹkan mi lọ́lọ́wọ́ ọba ọlọ́run wọn máa yìí. والفواحش àwọn àṣekúṣe àwọn tábàbí àwọn táwọn yìí làwọn tó lè pa máa jìnà sí gbogbo ẹ̀ṣẹ̀ báwọn. wọ́n fà wá ìjà ìṣekúṣe wọn á jìnà sí. إلا اللهم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللهم الذين يجتنبون كبائر الإثم والفواحش الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا ìlànì wọ́n kọ̀ kìí sì ṣe ìlànì
الذين يجتنبون كبائر الإثم والفواحش ọ̀yáyí ìlàlàmà àfàmọ́ wẹ́sẹ̀ ọlọ́run àfàmọ́ wẹ́sẹ̀ ni wọ́n máa gbọ́rọ̀ ikú wọ́n fẹ́ sọ ọmọ bẹ̀rẹ̀ kalẹ̀ ọ̀sọ̀ tí lè kalẹ̀ ọmọ wọn ké kí ló dé gbogbo ní bẹ́lá bí aṣọ lóṣè níta ọwọ́ ara rẹ̀ tó sí náà eléyìí ìjìnà ara ọwọ́ agbèrò ọmọ tán ọmọ wa ń lọ mọ́ kí nǹkan kì í yẹ ọ̀rọ̀ ẹ̀ àwọn àbúkọ àwọn ẹ̀sẹ̀ báwo owó ẹ̀sẹ̀ ìjẹ́ ohun olómi ohun ọwọ́ wọn pé wọ́n là ń bá ẹ̀sùn tó ọwọ́ akájú. ilẹ̀ lọ́mọ àbíkú owó ẹ̀sẹ̀ kẹ́bà àmà wọ́n wọ́n fẹ́ ó ti wọ́n mọ̀ ẹ̀sẹ̀ kí lọ́dọ̀ tó bá dé ti àbíkú owó ẹ̀sẹ̀ sẹ́yìn. Ya lo tienes eso. يا رب العظمة Abẹ́sẹ̀ méjì. Wàá gba ní sẹ́ni. Èmi ni wàá lójú sí. Àtọ́ ẹgbẹ́ kò sí mi tọ́ ẹgbẹ́ kò sí mi lè ní wákàtí. Wákàtí kan náà máa rí báyìí ní báyìí. Ẹ dábàá mọ́dà wò. Ẹ já sàdúrà. Ẹ dábàá já sàdúrà. Ẹ já sàdúrà. Ẹ já bẹ lọ́wọ́. Àdìjú kó báyìí ká máa bẹ lọ́wọ́. Ẹnìkan bẹ láàrin wáyà yìí o. Ọlọ́wọ́ sàánú akọ́mọ́ ti yìí lọ. Ọlọ́run ní màtúndì àti ìdá ọ̀là àtúkì àlágbàdà kan wọ́n lọ. Sàánú wa fún ìwọ. Gbogbo wa là ń ṣe ọlọ́dà kò mójútó fún ọ. Ìwọ náà bọ́ bá gba ẹ̀sẹ̀ lẹ̀ lọ́wọ́ wa dání ọ̀dà padà fún àkóso ìwé Ọlọ́run gba ẹ̀sẹ̀ lẹ̀ lára kàdùkú wa. Ìwọ náà bọ́ bá gba ìdálẹ̀ lára wa dání òtún gbé rárá ìgbà báwọn Ọlọ́run mo tún dá padà Ọlọ́run àṣà gbẹ́kọ̀ sẹ́ńtọ́ lè dá padà gba ìdálẹ̀ lọ́wọ́ ìkọ̀.